Trump, ààrẹ Amẹ́ríkà Donald Trump, ó mà lóun tún ń bọ̀ láti wá ju bọ́ǹbù ní Nàìjíríà. Kì í ṣe sáràlú, ó ní sáwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò náà ni. Ṣùgbọ́n nínú fídíò kan àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí mo ṣe láìpẹ́ yìí, ibẹ̀ ni wòlíì kan ti ń sọ̀rọ̀ tó ní ìran tọ́lọ́run fi hàn àwọn ò ń tà wọ́n ni pé bọ́ǹbù míì tí Donald Trump ó jù pé yóò pa àwọn aráàlú o, àwọn aláìmọwọ́mẹsẹ̀ sì ni ó pa. Ìṣẹ̀lẹ̀ yẹn ò tí ì ṣẹlẹ̀ báyìí, ṣùgbọ́n èmi gbà á ládùúà kò ní í ṣẹlẹ̀. Ìran bí ò ní ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ burúkú ò ní ṣẹlẹ̀ láyé kó wa. Now, Donald Trump láwọn tó ń bọ̀ ní Nàìjíríà, àwọn èèyàn wá ní àfi kí Tinubu máa ṣọ́ra gidigidi fún Donald Trump o. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé ẹ fi bàbá Tinubu lẹ́jọ́ ṣe bí ẹ̀mí ṣe ń darí wọn ní ìbáṣepọ̀ pẹ̀lú Donald Trump. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tá ní láti jọ yànnàná lórí ètò yìí. Lọ́sẹ̀ tó kọjá, ọ̀rọ̀ méjì péré ní Donald Trump ló sọ. Ọ̀rọ̀ méjì ọ̀hún sì wúwo pọ̀, kò sì tún wúwo rẹpẹtẹ. Ṣùgbọ́n kí lọ̀rọ̀ náà? Àkọ́kọ́, wọ́n láwọn ó ju bọ́ǹbù sórí àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò. Ìyẹn dáa, inú èèyàn sì dùn láti gbọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé kì í ṣe àwọn Kìrìsìtẹ́nì nìkan ni àwọn afẹ̀míṣòfò yìí ń pa o, pé àti Kìrìsìtẹ́nì àti àwọn míì ni wọ́n ń pa. Àmọ́ o, Kìrìsìtẹ́nì ló kàn pọ̀ jù ni. Ìyẹn jẹ́ ọ̀rọ̀ kejì eléyìí tí Donald Trump sọ, tó túmọ̀ sí pé ọ̀rọ̀ Trump ti ń yí padà fẹ́rẹ́fẹ́ kúrò ní ti tẹ́lẹ̀. Ọ̀rọ̀ ètò wá yí padà ẹlẹ́ẹ̀kejì ló ń jẹ́ káwọn èèyàn máa fẹ́ sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ṣọ́ra yín. Ọ̀rẹ́ àpàpàǹdodo tí ẹ̀ ń ṣe pẹ̀lú Donald Trump yóò ní lè pe yín o. Ṣé ẹ gbàgbé tó ṣẹlẹ̀ sí ààrẹ Maduro tilẹ̀ Venezuela? Now, nígbà tí wọ́n á sọ ọ̀rọ̀ yẹn wá tó ohun àgbéyẹ̀wò. Àwọn kan ní Donald Trump ń fi ọ̀rọ̀ yìí kẹ́wọ́ ni o. Ọ̀rọ̀ pé wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì nìkan àti pé kinní kan òun fẹ́ wá pa àwọn agbésùnmọ̀mí, pé ó fi ń kẹ́wọ́ láti wọlé nítorí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mú ẹlẹ́dẹ̀ ọwọ́ gbà. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú BRICS àti dọ́là tí wọ́n ń bára wọn wọ̀ jàkadì pẹ̀lú àwọn orílẹ̀-èdè kan tó gbé BRICS dání, Amẹ́ríkà sì dé dọ́là làwọn gbé dání, tó sì jẹ́ pé ọ̀tá làwọn méjèèjì jọ jẹ́, wọ́n jọ fẹ́ fẹ̀yìn ara wọn bẹ́lẹ̀. Òun ló jẹ́ kí Donald Trump àti orílẹ̀-èdè Amẹ́ríkà tètè máa gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé lásìkò yìí. Yorùbá sì ní ó jọ gàté kó jọ gàté, wọn lílò tó ń fẹsẹ̀ méjèèjì tìrò. Ṣùgbọ́n àwọn èèyàn ní Donald Trump bá ṣe tán lóòótọ́ láti ran Nàìjíríà lọ́wọ́, ọ̀nà tó gbégbà yẹn kọ́ ni ó gbégbà. Wípé orí ẹ̀kẹ́ ẹ̀dẹ́ lásán ni Donald Trump fẹ́ ṣe torí ìfẹ́ tara ẹni tí Donald Trump wá. Wọ́n ní ogun ńlá ni Trump yóò jà lóòótọ́ tó bá mọ̀ pé òun fẹ́ ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò. Torí ẹ bá wo last time, ìyẹn ìgbà tí Donald Trump wá kẹ́yìn yìí, ó ṣe àkọlù sí àwọn ibùba àwọn aráabí tó jẹ́ afẹ̀míṣòfò. Nígbà tó sì ṣe, lára àwọn tó ráàyè mórí bọ́ wọ́n sá lọ, ara wọn náà mú lòndó 39, wọ́n sì jẹ́wọ́ pé ara wọn ní Trump wá ju bọ́ǹbù sí, tó túmọ̀ sí pé wọ́n ti fọ́nká, wọ́n ti ń wọlé Yorùbá bọ̀. Kẹ́ẹ̀dẹ̀ bá wo, ká ju bọ́ǹbù lẹ́ẹ̀kan lóṣù, ká ju bọ́ǹbù lẹ́ẹ̀kan ní àwọn àsìkò kan ká tún sinmi, ìyẹn ò lè yanjú ọ̀rọ̀ tó wà lẹ́yìn rárá àti rárá ni. Torí bá a bá ní ká máa jù lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àwọn ará bíi afẹ̀míṣòfò ni wọ́n láyé, wọ́n lọ́rùn, wọ́n ní kankan. ń tẹ́ mọ̀ ojú pé káwọn ṣáà ti ṣe àkọlù kan pààyàn, ẹ̀mí tí wọ́n gan wọn náà ní ẹ̀. Torí ẹ̀, ìjẹ ojoojúmọ́ ló gbọ́dọ̀ jẹ́ kí wọ́n tó lè borí àwọn aráabí. Àìṣe bẹ́ẹ̀ yóò fa wàhálà, yóò sì mú rògbòdìyàn wàhálà wá. Yóò mú wàhálà gidi àti rògbòdìyàn wàhálà ṣẹlẹ̀. Now, ní báyìí, nígbà tọ́rọ̀ ti wá rí bẹ́ẹ̀, àwọn kan wá ní n tó dáa jù ni pé kí Donald Trump kó ran Nàìjíríà lọ́wọ́ nípa kíkó àwọn ìjà ogun rẹ̀ sọ́wọ́ láti fi ran Nàìjíríà lọ́wọ́. Torí mọ̀ bá yá tán bá ń sọ pé wọ́n ṣàdéhùn pẹ̀lú Nàìjíríà àti ìjọba Nàìjíríà bíi tilẹ̀ Venezuela ni ó padà wá tó yọ ọ̀yàn lẹ́sẹ̀ lẹ̀.
ilé ayé sì rèé àti BRICS àti dọ́là eléyìí tó bá fẹ́ pé èèyàn lèèyàn ò fẹ́ bá lọ. Orílẹ̀-èdè Nàìjíríà sì rèé ó lóhun ọrọ̀ àlùmọ́ọ́nì tí í ṣe kékeré. Now wọ́n wá ní àfi kí Tinubu ṣọ́ra fún ọ̀rẹ́ àpàpàǹdodo tí wọ́n bá Trump ṣe báyìí tí Trump náà sì ń bá wọn ṣe. Tẹ́ ẹ bá gbàgbé ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Venezuela yẹn. Donald Trump fẹ̀sùn kan Nicolas Maduro ààrẹ ẹbẹ̀ pé ó ṣàtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí àti oògùn olóró gbígbé. Maduro sọ pé irọ́ dẹ̀ ni Trump ń pamọ́ òun. Trump kò sì tí ì rí ẹ̀rí kan kó sílẹ̀, ṣùgbọ́n n tó ń sọ ni wípé nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ló ń ṣe, ṣùgbọ́n wọ́n ní Trump ò tí ì rí ẹ̀rí kó sílẹ̀ ilé ẹjọ́. ọ̀dọ̀ wọn lọ́hùn sì ni wọ́n gbé ẹjọ́ náà lọ. Eléyìí làwọn kan sì fi wò pé kíní ìtakòfin kẹ ọ̀tá Amẹ́ríkà kò ṣeé ṣe, a mọ̀ bẹ́ẹ̀. ọ̀rẹ́ Amẹ́ríkà náà ò ṣeé ṣe torí bẹ́ẹ̀ bá ṣọ̀rẹ́ Amẹ́ríkà díẹ̀ àfikẹ́ tún sọ̀tá ẹ̀ díẹ̀ o, torí bẹ́ẹ̀ bá mú lọ́tà jù ogun, bẹ́ẹ̀ mú lọ́rẹ̀ẹ́ jù ọ̀ràn ń làwọn èèyàn kan sọ. Tí Trump bá lọ tó ń bọ̀ ní Nàìjíríà, wọ́n ní yóò léwu fún Tinubu gan fúnra wọn. Bẹ́ẹ̀ bá sì gbàgbé láìpẹ́ ni Donald Trump láwọn fẹ́ gbé àwọn ààrẹ bíi 3 kan. Tó bá sì di pé ọ̀rọ̀ BRICS àti dọ́là yìí kò fẹ́ favour dọ́là, kò fẹ́ favour Amẹ́ríkà mọ́, tó di pé Nàìjíríà wá rò pé ẹ jẹ́ káwa náà bá eléyìí tó ń pè wá lọ lọ́jà àgbáyé àti bákan àtàwó kan pẹ̀lú ọ̀rọ̀ BRICS tó bá yá, ó ṣeé ṣe k'Amẹ́ríkà náà ò tún wá gbógun ti Nàìjíríà. Kó má di pé wọ́n ó kàn gbé ààrẹ bí nípàkànyáká lábàádì má ṣe gbé tilẹ̀ Venezuela. Ọ̀rọ̀ yìí jinlẹ̀ díẹ̀ ṣùgbọ́n a nílò láti jọ rò ó. Ṣé káwọn agbésùnmọ̀mí wà bẹ́ẹ̀ ni kán má yanjú wọn, àbí kán yanjú wọn? Tó bá máa yanjú wọn kì í ṣe ìjà ẹ̀kan lọ́dún eléyìí tí Donald Trump ń jà, ká má tanra wa jẹ. Ìjà ojoojúmọ́ nítorí ibùba ibi táwọn aráabí wà kì í ṣe kèrémí o, wọ́n wà káàkiri débi pé igbó pọ̀ Nàìjíríà. Igbó tó sì pọ̀ nínú Nàìjíríà tá a wà yìí, ibẹ̀ ni wọ́n farasin kò sí. Kì í ṣọ̀nà kan, ó lé ní ẹgbẹ̀rún ibùdó, ẹgbẹ̀rún bíi 2 ibùdó tí wọ́n wà. Ọ̀kan nínú ẹ̀ sì ni àwọn Amẹ́ríkà sì lọ gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi hàn. Tó túmọ̀ sí wípé bí Nàìjíríà ò bá múra, ogun ńlá sì bẹ̀ ń wájú. Kò jù bẹ́ẹ̀ lọ fún tàsìkò yìí. Èrò tiyín ẹ jẹ́ á mọ̀. Tóbi Fásùgbà lórúkọ mi. Ẹ má gbàgbé Àlàní Nightingale. Orin wọn Agbára Kọ́. Ẹ lọ wò ó, ẹ gbìyànjú kẹ́ ẹ wò ó, kẹ́ ẹ like, kẹ́ ẹ subscribe, kẹ́ ẹ share ẹ̀. Agbára Kọ́, Àlàní space Nightingale. Méjì lẹ́bàá ń bẹ̀ ṣùgbọ́n ilé ìtọ́kọ̀ Àlàní space Nightingale òun lẹ máa rí. Agbára Kọ́, orin tí wọ́n kọ láìpẹ́ yìí. Ẹ lọ ṣe bẹ́ẹ̀, ẹ subscribe, kẹ́ ẹ like, kẹ́ ẹ comment, kẹ́ ẹ tún sọ fún ẹgbẹ́ pé látòrí Bembeyeke TV ni o. Ẹ ṣeun. Ẹ má wá gbàgbé Queen Premium TV. Ó ṣe pàtàkì, ó ṣe kókó láti máa wo ìkànnì yẹn. Kí nìdí? Ìdí ni wípé àwọn ohun ètò, àwọn fíìmù tó dùn, tó dára gbáà, tó lè ṣayéyàn láǹfààní, kọ́gbọ́n tó jinlẹ̀ wà ń bẹ̀. Ẹlòmíì á lóun wà bored, kò rí nǹkan míì wò, kò rí nǹkan míì ṣe. Queen Premium TV ni ó gbà lọ. Subscribe, like, comment, share. Tóbi Fásùgbà lórúkọ mi. Ẹ subscribe sí náà bẹ́ẹ̀ ṣe ń wo yìí, kẹ́ ẹ like, kẹ́ ẹ share ẹ̀ bákan náà. A mọ rírì yín, torí ẹ̀yin lèèyàn wà wá lèèyàn yín, béèyàn ò jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Ẹ máa wò ó, kẹ́ ẹ máa share ẹ̀ lóní Bembeyeke. Àwọn ohun tá à ń gbọ́, àwọn ohun tí èèyàn ń rí, ó máa ń ní í ṣe, ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dá èèyàn. Ó máa ń bọ́ sínú ọpọlọ Ọlọ́run láti ṣiṣẹ́. Tó túmọ̀ sí pé ohun tá a bá rí, ohun tá a bá gbọ́, ohun tá a ń wò, ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá. Béèyàn bá gbọ́ orin míì, á jẹ́ orin àdúrà. Kódà ẹlòmíì ò lè gbàdúrà, ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà, ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún. Òun ló mú k'Àlàní Nightingale ṣe kinní kan. Orin wọn tí wọ́n pè ní Agbára Kọ́, ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú. Eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà, ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀. Orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ, máńgẹ́lì tó ń kọjá, ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí. Mi máa ń gbọ́ nínú mọ́tò, lórí ìrìn, ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà. Ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Àlàní Nightingale. Gbogbo social media handle wọn Àlàní Nightingale lẹ́ẹ̀tẹ̀. Ẹ subscribe, ẹ like ẹ, kẹ́ comment, kẹ́ dẹ̀ share ẹ. Ẹ ṣeun.
Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wò ó, òun lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.